You're welcome to Excellent TV. Thank you very much for having the time to visit us. A dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ fún wa láǹfààní pé kí a lè rí yín. Lákọ̀ọ́kọ́ ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wà nílé tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ tèmi ni Prophet Baba Confirm Jí láti ìlú Èkó. Ẹ ṣé gan ni sir olótù. Baba Confirm. Ibo wọn lẹ ti gba orúkọ yẹn tí wọ́n fi ń pè é ní Baba Confirm. Bàbá mi yẹ wọn kú déédéé bí mi mọ́ orúkọ bí kò ṣe pé lẹ́nu iṣẹ́ tá ń ṣe yìí. Nígbà táwọn èèyàn náà rí ohun takuntakun tí ó ń ti ọwọ́ wa jáde làwọn èèyàn rí pé no, this is not an ordinary man. Orúkọ tó jẹ́ kí wọ́n máa pè ní Baba Confirm. Ó ti ṣẹlẹ̀ sí Jésù náà rí. Tọ́ni what manner of man is this? Ẹni tí ń ṣiṣẹ́ irú adúrú iṣẹ́ ìyanu báyìí. Ṣẹ̀gẹ́ tí wọ́n ní what manner of man? Irú orúkọ yẹn ibi tá a ti rí orúkọ yìí gangan òun ni lẹ́nu iṣẹ́ tá à ń ṣe. Àwọn èèyàn lọ rí iṣẹ́ takuntakun nígbà tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ń pè wá ní Baba Confirm. Orúkọ tí wọ́n sọ èmi gangan ni Ọlọ́ládé Àlàbá Ṣómúyìwá, but orúkọ tí iṣẹ́ ìránṣẹ́ sọ mí òun ni Baba Confirm. Ẹ ṣé gan ni olótù. Ẹ ṣé gan ni. Ní ìgbà tèmi máa kọ́kọ́ máa rí àwòrán àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe, mo rí pé iṣẹ́ Olúwa lẹ gbé dání. Bẹ́ẹ̀ni, á ti tọ́dún mélòó tí ẹ ti wà nínú iṣẹ́ Olúwa ẹ̀? Tí a ti wà ní ẹnu iṣẹ́ ìránṣẹ́ yìí tí ẹ pè ní iṣẹ́ Olúwa, ó ti tó about 16 years ago láti wà ní ẹnu ẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti ń bá wa tu ọkọ̀ iṣẹ́ ìránṣẹ́ ìgbésẹ̀ kó ṣe ṣe. A ò dẹ̀ ní ìsọlẹ́nu kankan látijọ́ tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ẹ ṣé gan ni lójú. Iṣẹ́ Olúwa lẹ ń ṣe lẹ fi ń bá wọn yàn sọ, àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ tẹ́ máa tún sọ nìkan ló fi jáde. We are on assignment. Bí Ọlọ́run ṣe rán Mósè náà nìyẹn. Nígbà tó máa rán Mósè kan sí Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ òun lọ, bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe rán wa. Iṣẹ́ yẹn ò yàtọ̀. We are on the assignment. We are still on the assignment tí Ọlọ́run gbélé wa lọ́wọ́. Kò sí kankan tó yàtọ̀ nínú ẹ̀. Olúwa kàn rán wa ni. Nígbà tí ó rí pé ìlú tí a wà nínú ẹ̀ yìí, ìlú yìí ti ní ìyọnu, Olúwa wa rán wa pé ká lọ sọ fún, débi pé ó ní ká lọ sọ fún olórí orílẹ̀-èdè, gbogbo àwọn tó ń darí orílẹ̀-èdè, gbogbo àwọn pásítọ̀ tó wà nínú orílẹ̀-èdè tí wọ́n ti da ìwé kúrò nínú iṣẹ́ tí Ọlọ́run rán wọn. Lórí wa ní ká lọ sọ. Iṣẹ́ yẹn ò yàtọ̀, ìkọ̀kan náà ni. Nǹkan tí Olúwa dẹ̀ ní kí a jáde fún láti bá gbogbo orílẹ̀-èdè sọ òun pé Nàìjíríà yìí kò lè ṣiṣẹ́ mọ́. Kó tó lè rán wa jáde ó ti fi rán wọn wá. Nàìjíríà on its own kò lè ṣiṣẹ́ mọ́. The only way ni wípé tí a bá fẹ́ ìtura fún àwọn èèyàn wa, tí a sì fẹ́ ìdẹ̀ra fún àwọn èèyàn wa, tí a sì fẹ́ máa rí ní òótọ́ pé bí àwọn èèyàn ṣe ń travel lọ sí òkè òkun bí bẹ́ẹ̀ ṣe rí a fẹ́ fún àwọn èèyàn wa, àfi kí ìlú yìí tí a pè ní Nàìjíríà kò túká. Ibẹ̀ ni Ọlọ́run ti fi rán Yorùbá nation. Join àwọn mẹ́ta kan together la fi ń pè ní Nàìjíríà. Kí ni ìlú? Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tí Olúwa pè fún àwa. Ìran ni àwa níbẹ̀, àwa ò nípa bóyá àwọn kan ń ṣe Yorùbá nation lọ́wọ́. Ọlọ́run gbé ìran ẹ̀ wá ni. That is why we support it. Nàìjíríà kò ń ṣe orílẹ̀-èdè mọ́. Orílẹ̀-èdè tó jẹ́ wípé èèyàn mẹ́ta òun ní ń darí ẹ̀ tó wá di wípé wọ́n bá ka àwọn méjì èèyàn kan darí ẹ̀, kì í ṣe orílẹ̀-èdè mọ́. Orílẹ̀-èdè tí ó ti di wípé láàárín àwọn tribe mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìfẹ́ láàárín wọn, kò ṣe orílẹ̀-èdè mọ́. Bí ìyàwó àti ọkọ náà
tí wọ́n bá ti rí pé wọ́n ti ń fi ọ̀bẹ fún ara wọn lónìí, wọ́n ti ń fi irin fọ́ra wọn lónìí, òfin ó sọ fún wọn wípé wọ́n ní láti ṣe kí ni, wọ́n ní láti yà àti kò sí ìlànà mọ́. Ṣé ohun tí Olúwa fún wa orílẹ̀ Nàìjíríà wípé kò sí ìfẹ́ níbẹ̀ mọ́, kò lè work. Nàìjíríà kò lè work àfi tí Nàìjíríà yìí bá pín. Tó bá pé a fẹ́ ìtura fúnra wa o, Nàìjíríà ní láti pín. Ìran òun ni Ọlọ́run fi wọ̀n wá dé ibẹ̀, òun ló fi jẹ́ kí àwa gbé. Àwa ò bẹ̀rù bóyá èèyàn kan lè wà níbọn, kò sí ọba yìí wà níbọn, á jẹ́ pé lẹ́nu iṣẹ́ yìí náà la kú sí nìyẹn. Kì í ṣe nítorí owó la ṣe wọ inú iṣẹ́ yìí, kì í dẹ̀ ń ṣe nítorí pé ká lè ní òkìkí la ṣe wọ inú iṣẹ́. Ìran ni Ọlọ́run ó fi wọ̀n wá dé ibẹ̀ wípé sórí Nàìjíríà yìí iṣẹ́ kò sí nǹkan tó wà nínú ẹ̀ àti tí wọ́n ṣe kí ni kí wọ́n pín. Ẹ ṣe wọn ní olóòtú. Ṣé ìránṣẹ́ Ọlọ́run náà tún ní lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú ni àbọ̀rọ̀ ẹgbẹ́ dání? Nítorí pé àwọn kan ní kíní kan ẹlẹ́sìn pẹ̀lú ọ̀rọ̀ ìlú àbí ó yàtọ̀ síra wọn ni. Ìránṣẹ́ Ọlọ́run kò sínú assignment wọn kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú. Ọ̀rọ̀ Nàìjíríà nation kì í ṣe òṣèlú rárá. Ọ̀rọ̀ Nàìjíríà nation nǹkan tó dé ní Olúwa rán àwa jáde pé ká lọ sọ fún Fáráò tó di Nàìjíríà mú pé kó jẹ́ kí àwọn ọmọ òun lọ. Kò wá sí bó ṣe lè jẹ́ níbi tí a padà rí pé ìmọ́lẹ̀ wà, ibẹ̀ náà la máa kó àwọn ọmọ ẹ̀ lọ. Ìgbà tó ní kí Fáráò, ìgbà tó ní kí Mósè lọ sọ́dọ̀ Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ òun lọ, ó ṣàdébí ti destination tí wọ́n lọ. Destination tí Olúwa ń sọ fún àwa pé ká lọ sọ fún Buhari àbí ẹni tó yẹ òun lólórí ilé pé kó fi àwọn ọmọ sílẹ̀ jẹ́ kí wọ́n lọ, òun ní Yorùbá nation. So therefore kò ń ṣe it doesn't go towards either politician or government something. Ọlọ́run ò fi ọwọ́ sí fún àwa ìránṣẹ́ Ọlọ́run pé ká lọ ti ọwọ́ wa bọ issue of government or politician. But èyí tó wà lẹ̀ kì í ṣe ọ̀rọ̀ government, èyí kì í ṣe ọ̀rọ̀ politician. Olúwa dìídì rán àwa jáde ni pé ká lọ sọ fún Buhari pé kó àwọn èèyàn ń lọ. Ibi tó bá fẹ́ lọ yẹn ṣáà ní mọ̀ ní. Dàtó ní jẹ́ kí àwọn èèyàn lọ. Tí wọ́n máa níbi tí wọ́n fẹ́ lọ. Níbi tí à ń kó wọn lọ tó jẹ́ pé promised land òun ni Yorùbá nation. Ẹ ṣé gan ni olóòtú. Kí ni ẹ lè sọ nípa Yorùbá nation? Kí ni Yorùbá nation gan? Nítorí pé a mọ̀ pé ọmọ aládé ni wá, kingdom ni wá. Kí ni kí ló ń pè ní Yorùbá nation gangan? What is Yorùbá nation? Yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fi wọn àwa, òun ni ilẹ̀ ìlérí fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. That is the simple answer to the questions. Yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fi wọn wá, bó ṣe fi ilẹ̀ ìlérí wọn Mósè pé wọ́n kó àwọn ọmọ yìí kúrò ní Egypt, wọ́n kó wọn lọ sí ilẹ̀ ìlérí, bó ṣe fi ilẹ̀ ìlérí wọn Mósè bẹ́ẹ̀ lọ́lọ́run fi wọn. Ó lè má fi wọn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó gbé, ó máa ń yà mí lẹ́nu pé ṣé Ọlọ́run tó ń bá àwa sọ̀rọ̀ kọ́ ló ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀? Ṣé Ọlọ́run tó ń bá àwa yìí sọ̀rọ̀ kọ́ ló ń bá gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà? Ṣé òun ló ń bá wọn sọ̀rọ̀? Àbí Ọlọ́run pé méjì ni? Ó sì ń ya àwa ni, ṣùgbọ́n Ọlọ́run tí àwa rí tí ó ń lò wá, òun ni ọba àwọn ọba. Ṣé ibì kan náà ló máa kó wọn lọ? Nígbà tó sọ pé kí wọ́n kúrò ní ibì kan ló ń kó wọn lọ. Yorùbá nation is a promised land fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. A lè ní láti agbátẹrù rẹ̀ kí a lè gẹ̀ẹ́tì ibi tá a lọ. Ẹ ṣé gan ni olóòtú. Bàbá kan fà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ẹ̀, àwọn kan ní ẹ̀ ń ṣe pé ẹ̀yin Kìrìsìtẹ́nì kan ẹ ti ń gbé wa lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ. Nítorí nígbà táwọn èèyàn bá ń gbọ́ Odùduwà Yorùbá nation tó tún wá ń rí image kan, wọ́n á ní ìjẹ́ kò ń ṣe pé a padà lọ sí ibì kan tí a wà tẹ́lẹ̀ àti kúrò nínú ibẹ̀ yẹn. Nítorí wọ́n á ní inú mọ́lẹ̀ la wà báyìí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Ìyẹn ó dà pé wọ́n ń fa awuyewuye pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ ètò wa pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ Yorùbá nation yìí kó tó di pé a máa sọ̀rọ̀ lọ síbi tí wọ́n ní ẹ fẹ́ dẹ́ ọ̀gbìn sí ẹ̀ gbẹ́jà àṣìkọ́kọ́ mú yẹn dání. Ẹ bá wa sọ̀rọ̀ lórí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn traditional way tí a bá
àbí kìrìsìtẹ́nì nígbà kan bó àwọn gbé papọ̀ ní àmọ́ nísìnyí ó dà ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti ń fẹ́ máa fa kùsìkù sẹ́yìn àgbo wa. ẹ ṣe olóòtú kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nation gbọ̀ngàn ló fa problem láàrin àwa tí wọ́n ń pè ní bóyá àwọn kan ẹlẹ́bọ àwọn kan kìrìsìtẹ́nì àwọn kan mùsùlùmí. àìsí ìfẹ́ láàrin wa òun ló ya dodo wa. ìgbà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ti jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lòdì sí ohun tí Ọlọ́run fi sílẹ̀ fún wa. kò sí nǹkan tí wọ́n ń pè ní ẹbọ olóòtú. kò sí nǹkan tí wọ́n fi kọjá lẹ́nu jọ́mìnà yóò di ẹbọ dání. mo wá sọ fún wípé ẹbọ tó gbé dání yìí náà ẹ kò fẹ́ fi lójú tó ń ṣe ó kò fẹ́ fi kó àwọn èèyàn sínú ogun ni. kò sí nǹkan tó wà nínú ẹbọ. àwọn tó ń rú ẹbọ mọ̀ wípé ẹbọ kì í ṣe ìkà. wọ́n gbé ẹbọ fún àwọn kan ni bóyá ó ní àwọn kan ní wọn lára lọ́lọ́ gbé ẹbọ fún. ẹni tó kọjá ń títì wọn lè wà fún àwọn tí wọ́n gbé ẹbọ lọ fún àwọn tí wọ́n gbé ẹbọ lọ fún. àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà àwọn wọ́n ti dodo èèyàn nínú ìdè nípa pé wọ́n ṣu ojú wọn. kò sí nǹkan kan tó ń pè ní ẹbọ nínú ọ̀rọ̀ Yorùbá nation. kò yẹ sí ìgbà tí a ò ní padà sí ìpìlẹ̀ wa gangan. ìkan tí wọ́n fi dá Yorùbá nìyẹn ìpìlẹ̀ Yorùbá òun gangan kò sígbà tí a ò ní padà síbẹ̀. iná máa padà dé ẹ bó ṣe máa rí nìyẹn ó ti ṣòpè location 9. ibẹ̀ ni a wà bẹ́ẹ̀ ni àwọn ìdí tá a ṣe sọ pé ìlú yìí kò lè ṣiṣẹ́ nìyẹn. ìlú tí a ò lè fi ọwọ́ sọ̀yà wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn ò lè múná wa lọ. sódì ẹ̀kọ́ kò sí reason nígbà tí a pẹ́rù adúrú ọdún yẹn tí a ò dẹ̀ tí ì ní àṣeyege lórí ọ̀rọ̀ iná kò sí ọ̀rọ̀ níbẹ̀ a máa pín náà ni. gbogbo tí Olúwa fi wọ̀n wá nìyẹn tí kò bá fi wọ̀n àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù ohun tó Olúwa fi wọ̀n àwa nìyí. sódẹ̀kọ́ ọ̀rọ̀ ẹbọ kò ń ṣe ẹbọ ọ̀rọ̀ Yorùbá nation kì í ṣe Yorùbá nation kò sí nǹkan tó kan ẹbọ pẹ̀lú Yorùbá nation. Yorùbá nation ó dúró lórí tara ẹni. Yorùbá dẹ̀kẹ̀rẹ̀ ohun tí Ọlọ́run fi gbé Yorùbá kalẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé nítorí wọ̀bìà nítorí pé wọ́n fẹ́ pa dodo agbára tí Ọlọ́run fún ilẹ̀ Yorùbá run àwọn yẹn fi olè wọ́n fi bá dodo ẹ̀ jẹ́. ẹ má lo gbá ẹ má làwo ẹ má lo kándù ẹ má lo àdán ẹ má lo ewé ẹ má lo ìdáwó làwọn ní lo ewé ṣé a ní ìbọn ni táwọn fi ní lo ewé báwọn kan bá dé ìbọn dání àwọn náà máa dé ìgbàdí sára. yes nítòótọ́ bẹ́ẹ̀ ni olóòtú bí àwọn kan bá ní àwọn dé ìbọn dání ìgbà tí wọn ò gbébọn fún wa àwọn ìran mọ́là ní kó bọ̀ kiri ìran mọ́là ní kó dágà kiri àwa ò ní dágà. wọ́n mà ní ká má pè wọ́n ní criminal mọ́. they are criminals. Gumi ní ká má pè wọ́n ní criminal. they are criminals. èmi kì í tọrọ asagafuru láì lórí ohun tí n bá mọ̀ pé òtítọ́ ni. that is why làwọn ẹ̀sùn máa wò pé ṣé ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí ìránṣẹ́ Ọlọ́run ni mí ṣe kẹ́tì mi tí pé èmi ò ní tọrọ pé Olúwa dáríjì mi lórí ohun tí mo mọ̀ pé òótọ́ nígbà tí ènìyàn mú ọ̀bẹ tó fi gé ọmọ làkejì ẹ̀ lọ́rùn kí ló ń pè it is hardened criminals. they are hardened criminals. so therefore ohun tí ẹ béèrè gẹ́gẹ́ bí ká tó tún padà síbi tí ẹ tún ṣẹ̀ṣẹ̀ dé yìí kò ń ṣe ọ̀rọ̀ ẹbọ o. àwa ò níbọn lọ́wọ́ ṣùgbọ́n a ní nǹkan tí wọ́n lè yin ìbọn tó yẹ pé ìbọn yẹn ò ní ràn wá. then àwọn pásítọ̀ tí wọ́n wá dìde ń sìn àwọn ọwọ́ wá láti ba dodo ẹ̀jẹ̀ wọn lọ́ fi wíkì ní gbogbo àwọn ọ̀dọ́ wa kò jẹ́ kí a sá fógun. kí ló ṣe pé Olúkòyí ní Olúkòyí iwájú ni ìran bàbá wọn fi ń gba ọfà táwọn bá ti lè mú dágà dání ó jẹ́ kí àwa náà ní nǹkan lára tẹ́wọ́n tó bá ti ṣe báyìí ó kàn máa rọ ni. Ọlọ́run ló fún wa ní ewé àti egbò mo ti béèrè lọ́wọ́ wọn tó bá pé ewé egbò ohun tó ń fò lókè ohun tó ń rìn ní ìsàlẹ̀ àti ohun tó wà nínú omi òun ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ń pè ní Ògún wọ́n ti ṣí nìyẹn. nínú ìwé Genesis 1 from 29 to 31 Olúwa sọ ń bẹ̀ pé gbogbo ohun yìí pátá òun fún wa ká máa lò ní fún tiwa ni. níbẹ̀ nìkan ṣoṣo Olúwa ti sọ pé nígbà tí mo rí pé mo dá wọn tó òun rí pé dáradára lóhun tó ń dá ṣé ìwé yan kó o kọ lè dédé délé ní ọ ti torí kí ní ìbáyé àwọn ọ̀dọ́ jẹ́ wọn ò lágbára mọ́
agbára àwọn ọmọlẹ́dẹ̀kẹ̀rẹ́ ní ìbọn tó wà lọ́wọ́ wọn. Agbára tiwa òun ni ohun tí Ọlọ́run fún wa tó jẹ́ ohun tí àwọn ń pè ní oògùn tó ti jẹ́ pé ewé àtegbò tó bá pé ewé àtegbò kan lè pè ní oògùn ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ fún wa sílẹ̀kùn á lè tún ní àìdíà ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n ń pè ní ẹbọ nínú ohun tí à ń ṣe yìí. À ń jìjà dára láti dára wá sílẹ̀ kúrò nínú oko ẹrú ni. Ọ̀nà tí àjẹlẹ̀ fi jà òun ló ti wà ńlẹ̀ yẹn kò ń ṣe ẹbọ kì í ṣe ọ̀rọ̀ kínní oògùn kọ́kọ́kọ́ kì í dẹ̀ ń ṣe ẹbọ. Láti ìjọ́ táwọn tí wọ́n á pe Jésù náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ síbẹ̀? Láti ìjọ́ tí wọ́n ti ń gbàdúrà ìyẹn ni mo fi àtàkì wọn. Láti ìjọ́ tí they call themselves a major prophet. Láti ìjọ́ tí wọ́n ti wá ń gbàdúrà wọn ò tí ì bí wa tí Adébóyè ti ń gbàdúrà àti ọjọ́ náà dẹ̀kẹ́ ní ìlú yìí wọ́ọ̀sì sí lójoojúmọ́ till today lójú wọn ìlú yìí bàjẹ́ báyìí. Bọ́tà tí à ń rà ní 400 naira wọ́n ti sọ di 1,200 áàfù lọ́tún fi síbẹ̀ ojú Adébóyè ló ṣe bàjẹ́. Àwọn tó jẹ́ kí wọ́n lọ dé ásìdì kí wọ́n dẹ̀ gbé mu kí wọ́n kú dànù ní ojú wọn. Ṣàngó ó bẹ́tà Adébóyè, Ṣàngó ó bẹ́tà Oyèdépò, Ṣàngó ó bẹ́tà Kúmúyì, Ṣàngó níbi tí Ṣàngó wà a sì mọ̀ nínú ọkàn wa pé Ṣàngó máa dé ìjọba Ọlọ́run. Ṣàngó bínú kú ni nítorí pé kò it doesn't like disgrace. Kọ́lọ́wọ́ history Ṣàngó dáadáa. Ṣàngó bínú kú ni it doesn't like anything that is lying. Kọ́lọ́wọ́ history Ọya dáadáa. Ọjà ó bínú di Ọya ni. Ṣàngó bínú di Ṣàngó ni tó pé kò fẹ́ stain rárá. So therefore láti ìjọ tí ẹ ti wá wà ń bẹ̀ tẹ́ ẹ pera yín ní wòlíì àgbà tẹ̀dẹ̀ tí ń gbàdúrà ìlú yìí ń worst sí ni. The only solution it is to break, that is all. Ẹ ṣe gan ni olótù kì í ṣọ̀rọ̀ ẹbọ. Tẹ́ bá wá ń sọ pé break ọ̀rọ̀ ńlá lè máa sọ yẹn. Yes. Àwọn kan náà fẹ́ dá ògúnlẹ̀ ní. Ohun tí that is the end product of everything. Kò sí bí a ṣe fẹ́ dá òmìnira ní Nàìjíríà tí a fẹ́ di Yorùbá nation tí kò ní sí ogun. Ọ̀nà wo la fẹ́ fi ja ogun? A ò ní ìbọn lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ti fún wa ní nǹkan táwọn ọmọ máa lò. Ẹ̀yin wá padà dìde pera yín ní wòlíì. Ẹ sọ pé oògùn ni. Ẹ kọ́ gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ kí wọ́n defend ìlú. Ẹ kọ́ wọn láti kọ́ wọn ní ọ̀lẹ. Kí wọ́n lọ dé Bible. Kí wọ́n lọ dé Bible darí tí mo bá ní báwọn. Say we need to talk. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yéra wa. Ohun tí Ọlọ́run fún wa ni ẹ̀wọ̀n níbọn lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run fún wa ní ìkọ̀kọ̀ tá lè fi defend ara wa. Ẹ̀yin dẹ̀ ń preach against ẹ̀ níbi tó bá ti wà nínú Bíbélì pé ká má lo ewé àti egbò ẹ jẹ́ kí wọ́n gbé jáde. Thank you very much olóòtú. Ṣé kó wà ní Bible? Ó ń bẹ níbẹ̀. Ewé àti egbò Olúwa fún wa ní nínú ìwé Genesis 1:29 to 31 kò tún sí ibòmíràn mọ́ nínú Bíbélì. Kò dẹ̀ sí ibòmíràn nínú Bíbélì tí Ọlọ́run ti takò pé òun ní ká má lò mọ́. Nàìjíríà tí à ń wò yìí àwọn kan ní inú bẹ̀ lọ bí wa sí kí ni wàhálà yín gan kí ni làálàá kòókò yín a mọ̀ pé poverty wà a mọ̀ pé crime wà a mọ̀ pé ìlú tó jẹ́ number 3 in the world when it comes to terrorist country. Bàbá ṣé inú Amẹ́ríkà kọ́ lọ bí àwọn ọmọ Amẹ́ríkà sí ṣé bí Amẹ́ríkà ṣe padà rí nìyẹn òfò ní gbogbo ẹ̀ èèyàn kò lè bá wa sọ òfò ní ṣé inú UK kọ́ lọ bí àwọn ọmọ UK sí ṣé bí UK ṣe padà rí nìyẹn bí èèyàn kan bá wá sọ pé ṣèbí inú Nàìjíríà yìí náà lọ bí wa sí pé kó máa rí bẹ́ẹ̀ kò lè possible. Màmí ò lè jìyà kí màmí kú dádì mi ò lè jìyà dádì mi ti kú èmi náà tún jìyà mi ò ní dá káwọn ọmọ mi jẹ ìyà that is the reason ó ń bẹ̀ mí kí n fi ẹ̀mí mi lélẹ̀ fún wọn láti realize Yorùbá nation bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá kò not going back kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n bí ẹ̀ tó dé bọ̀ Jésù àmàdí kò yìí ni kò jù yẹn lọ kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n it is battle to end ni ẹ ṣe gan ni bàbá olótù. Àwọn kan ló pọ̀rọ̀ Fúlàní nìkan ni tó wà lẹ́yìn wọ́n wá ń wo Nàìjíríà wọ́n ní Fúlàní ń dà wá láàmú ṣé Fúlàní nìkan ló ń dà wá láàmú nínú Nàìjíríà yìí àbí Nàìjíríà fúnra rẹ̀ ń dà wá láàmú. Fúlàní kọ́ ló ń dà wá láàmú àwọn ìjọba wa ló ń lo Fúlàní láti dà wá láàmú Fúlàní ò ní agbára láti gbé ìbọn dání tí kì bá ń ṣe pé èèyàn kan ló wà lẹ́yìn wọn. Ṣé àwa ní agbára láti gbé ìbọn dání ni gẹ́gẹ́ bí Yorùbá ní agbára tí wọ́n bá rí ìbọn lọ́wọ́ ẹ̀ ọwọ́ náà gbègbè ń bolo ti rí. Sílẹ̀ kò Fúlàní kọ́ ló ń dà wá láàmú ìjọba wa gangan ni wọ́n fún Fúlàní ní àṣẹ pé kó gbé ìbọn dání to protect themselves. Tọ́ba ti rí ẹni tó fẹ́ sọ they want to silence Yorùbá
They want to silence anything called Yoruba. They want to silence anybody called Igbo in Nigeria. They want to supersede everything. The question is, the question a lot of people are asking is, Nigeria will work. Let us give it more time. The country has bad leadership, had people that are in there presently, and that is the reason why they are saying, let us go for another 2023. Nigeria can never work. I bet it with my life. This is the vision God has told me. I don't talk about other prophets. That is why I keep on asking questions. Is it not the same God that is talking to me? Don't let me say us. Is it not that the God that is talking to me that is talking to them? Olotu, please let us be sincere. If it is the same God, that is the fake prophet. Nigeria can never work again. I am telling you. Ọlọ́run ò tí ì dẹni tó máa work in Nigeria as a whole. I know we are talking about Nigeria. Bàbá confam. Ẹ má bínú pé mo tún dárò mọ́ yín lẹ́nu. Wọ́n máa ní Yorùbá ló kàn fún 2023. Ẹ jẹ́ àgbà Yorùbá kékeré kí Yorùbá di president. Mo fi ayé àti ọ̀run bú rẹ̀. This is live video. Bí àti ẹ̀wà jà gan ní 2023. Yorùbá tó kàn yẹn kò lè débẹ̀ níwájú ayé mo fi ayé àtọ̀run bú rẹ̀. Irọ́ ni. Ẹ lọ gbọ́dọ̀ wòlíì wọn yẹ kí wọ́n lọ kó wòlíì wọn jọ. Ẹ bí ọ̀rẹ́ this is a live video. Kò Yorùbá tó wá kàn gan ò lè débẹ̀ tó bí wọn ò rẹ́dì láti gbé agbára lé lọ́wọ́. They have violated the agreement between them and the Yorùbá tó fẹ́ lọ wọlé síbẹ̀ tí ẹ̀ ń pè ní Tinubu. Wọ́n ti violate ẹ̀. Wọn ò lè gbé agbára lé lọ́wọ́. Wọn ò ní jẹ́ kó débẹ̀ because àwọn náà ń play smart. Olúwa tó gbé lolúwa fi wọ́n wá lójú oorun ni lójú àlá. They are playing smart. They know that if tó bá débẹ̀ ó lè change the matter. Tinubu can change matter. Let me tell you the truth. Yes, he can change matter and they know that. Ọlọ́run á dì ní ọkàn àwọn tẹ́ pè ní nọ́tà ni. Ọlọ́run ti á dì ní ọkàn wọn ò lè gbé sílẹ̀. Òun kò lè débẹ̀. Kò dẹ̀ sí kò sí báyìí fẹ́ ṣe lẹ́yìn pé kí Nàìjíríà yóò pín kí Yorùbá nation wà. We are talking about Nigeria that is not good. We don't talk about. We are not talking about Yorùbá nation that is not good. Yorùbá nation. It is Nigeria. Yorùbá nation. It is a country that God has prepared for His people, which is a promised land. So we need to fight it. Anyone that said they don't want to fight it, every day we go with the battle. That is all. Yes. The country where we are calling Nigeria presently, a lot of people wọ́n wo Nigeria pé Nigeria tóbi àpọ̀ in population. Tẹ́ bá dá dúró, you will only be less than 70 million. Kí lẹ lè ṣe gan? Kí la ní gan ta lè fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? Ṣé Nàìjíríà ọ̀tọ̀ Amẹ́ríkà ni? Based on the map ti Amẹ́ríkà ní Nàìjíríà ò tó Amẹ́ríkà and the function. Olúwa ló sọ bẹ́ẹ̀. Báyìí ló tábà ti lè gbọ́ pé báyìí lolúwa we need to follow it. Ó ní mission. Either you are seeing it that báwo la ṣe fẹ́ ṣe or báwo la ṣe. No! Olúwa ló sọ pé báyìí ni Olúwa ó sọ fún àwọn wòlíì tẹ́rí yẹn náà wọn ò kàn lè sọ ni nítorí pé wọ́n ti lọ ti ọwọ́ ara wọn bọ inú government. Wọ́n ti ọwọ́ ara wọn bọ inú politician. Bẹ́ẹ̀ àwọn president lọ sínú church wọn. Senator wà nínú church wọn. Honorable lọ sínú church wọn. Wọ́n ti ọwọ́ wọn bọ kọ̀ṣọ̀. Wọn ò lè sọ òdodo yẹn mọ́. Ọlọ́run náà ń bá wọn sọ àwọn náà mọ̀ pé òpin Nàìjíríà yìí ni pé a ní láti pín ṣùgbọ́n wọn ò ní sọ because wọ́n ti ọwọ́ wọn bọ́gọ̀ṣọ̀. Ẹ ṣe gan ni olóòtú. Ẹ jẹ́ ká tó mú lọ báyìí pé kó tó di pé a máa gbé ènìyàn wá sílẹ̀. Ìbéèrè tí mo fẹ́ bi wá ni pé àwọn èèyàn ń wò wá káàkiri àgbáyé, wọ́n ń gbọ́ wa, wọ́n fetí gbọ́ nǹkan tá à ń sọ, àwọn nǹkan ọ̀ máa dá sí i. Kí ni ẹ tẹ́ máa bá wa sọ fún àwọn tó dá sọ́rọ̀ yìí? Àwọn tí wọn ò dá sí ọ̀rọ̀ yìí olóòtú, àwọn ìyẹn ni wọ́n fẹ́ fọwọ́ aago sẹ́yìn. Ṣùgbọ́n ohun tí mo máa gbà yín níyànjú olóòtú ni wípé ẹ jẹ́ kó di mímọ̀ fún àwọn kan wípé ṣé wọ́n wà pẹ̀lú Yorùbá nation ni àbí wọn ò sí pẹ̀lú Yorùbá nation.
ẹ jẹ́ kí wọ́n jáde láti sọ ṣùgbọ́n tí wọn ò bá ti jáde ẹ fún wọn ní ultimatum ẹ fún wọn ní tí wọn ò bá ti jáde ẹ jẹ́ ká lọ dé let us go through our underground research ká dẹ̀ mọ́ ta fẹ́ ṣe. They are delaying us. Ha kò lè máa sọ̀rọ̀ bí ajá lójoojúmọ́. We want to know who support Yoruba nation. We want to know who did not support. We cannot, all these people, they are trickish people. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé ẹ̀yin you are natural. We are not natural. We can talk to anybody. You cannot talk to it. Ìtọ́ pé olóòtú lẹ́yìn. You are natural. Gani Adams daddy here is playing tricks. You are natural. You may not talk about them. But we are not natural. We can talk about anybody. Ṣé ohun tí àwárí tí Olúwa ń sọ fún wa nìyẹn? Ṣé gbọ́ mi? He's playing tricks. He's on the other side and on this side. And tẹ́ bá dé wo dáadáa Gani Adams, it is on the other side here. Tẹ́rí yẹn, it is 90%. This side it is 10%. Báwo ló ṣe máa lọ mú àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ìyá ẹ̀? Ṣé gbọ́ mi? Tó dẹ̀ rí bí àwọn tí aṣíwájú ṣe ṣe tó máa wá mú tó máa lọ mú sí ọwọ́ ìjọba tó máa lọ mú sí ọwọ́ ọlọ́pàá nígbà tí ìjọba ti pàṣẹ fún ọlọ́pàá pé gbogbo Fúlàní tó bá ti dé police station kí wọ́n fi wọ́n sílẹ̀ kan máa lọ lé wọn. That is it. Kì í ṣe ẹjọ́ ọlọ́pàá ìjọba ti pàṣẹ fún wọn ni that is any Fúlàní tó bá ti dé wá sọ́dọ̀ yín kéṣe kí ni kó máa padà sílé ìyá ẹ̀ ni kò jù yẹn lọ. Ìkan tẹ́ ṣe they are playing tricks wọn ò tí ì rẹ̀ dì ẹ lọ sọ fún gbogbo àwọn ọba èwo ló wà ní on our side àbí tó bá jẹ́ pé ọmọ àlè ní gbogbo wọn èwo which one among them is on our side ẹ jẹ́ kí wọ́n jáde tí wọ́n sọ síta láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́rí yóò ní bẹ̀rù wa o tí ó bá ti wá di bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ṣe underground work tiwa náà that is òun ní gbogbo èèyàn gbọ́ yìí they are playing tricks wọ́n máa jẹ́ kí journey yìí pẹ́ ó dẹ̀ jẹ́ ká tètè cut ẹ̀kọ́ tó tún on 2023 if not they are playing tricks pẹ̀lú wa àti Gani Adams ni o àti dodo àwọn ọba ni o ẹgbẹ́ yìí ò lè sọ̀rọ̀ púpọ̀ nítorí pé olóòtú lẹ́yìn èmi can talk anywhere tèmi ni pé kọ́ wá pàdé mi ṣe gbọ́ mi tí wọ́n bá pàdé mi sẹ́ mo fi ayé àti ọ̀run bu rẹ̀ mo máa dá wọn jókòó sílẹ̀ lẹ̀ màá kọ́kọ́ dá gbogbo ibi tí wọ́n ti wá náà máa ní kí wọ́n yìnbọn para wọn fúnra wọn mo fi ayé àtọ̀run bu rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín sẹ́ni wọ́n máa ṣe wèrè máa wógun wèrè kiri bẹ́ẹ̀ ni mo sọ fún yín tàwọn náà a ò wá ṣe wèrè lásán kó tó wá ṣe wèrè ó gbọ́dọ̀ ti gẹ́ẹ̀tì nǹkan tó bá fi ṣe wèrè. So all these people they are just the same system láti 1960 it is what they are still practicing now. Nobody can tell us to wait. We cannot wait. Enough is enough. Ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí wọ́n tọ̀ yín o. Dodo ọkọ̀ ń ṣe tíríkì ni. Tẹ bá wù ẹ́ níjọ́ kan tí mo wo nǹkan tó sọ wọ́n ti wá bá òun náà nílé òun wò wọ́n ní tẹ́lẹ̀. Òun wò wọ́n ní tẹ́lẹ̀. Ṣé òun ṣé Gani Adams ló kó Yorùbá jọ? Àbórí ẹ̀ ti dàrú. Ṣé òun ló kó Yorùbá jọ? Wọ́n ọmọ tó mélòó gan ni? Tó wá ń tẹ́ pé àwọn ń darí àwọn ọmọ Yorùbá ríboríbo. Àwọn làárẹ̀. Yẹ́n náà ààrẹ ta ni? Ààrẹ Yorùbá. Kò ṣe ààrẹ tèmi o. Mi ò dẹ̀ ní bàbá ìkan táwọn yẹn máa ní àwọn bàbá wa nínú Olúwa èmi ò ní bàbá kankan o lẹ́yìn bàbá tó bí mi lọ mọ́dẹ̀ ti kú àti Ọlọ́run ó tán. Ẹ wá fún wa ní closing remark ní ẹ wọnú gbogbo kámẹ́rà tí ó ń sọ̀rọ̀ yìí ní under 1 minute torí àsìkò wa ti pé mo dẹ̀ mọ̀ pé yìí gan fúnra ara yín ẹni tó bísí rẹpẹtẹ ní ẹ bá wa sọ̀rọ̀ fún àwọn ọmọ káàárọ̀ òjíire tó ń wò wá ní gbogbo àgbáyé náà tó máa lọ. Ẹ ṣe gan ni olóòtú gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àfi ká ṣera wa lóṣùṣù ọwọ̀ if not ọmọ ẹ̀yìn odi lè máa jẹ́ o àwa náà travel at least tí mo fi lè lo passport márùn ibi tí mo ti ń ṣe program tí mo ra kó jáde máa ṣí wọn báyìí àwa náà travel ṣùgbọ́n a rí pé ìyà pọ̀ lẹ́yìn odi kí ni mo fẹ́ lọ jókòó ṣe lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ níyàwó ẹ̀ wà Nàìjíríà tó dẹ̀ wà lẹ́yìn odi èèyàn kan pè mí níjẹta ó lóun ti wà lẹ́yìn odi fún 9 years ìyàwó òun dẹ̀ wà Nàìjíríà àtọmọ tó fi sílẹ̀ sọ pé òfo ní gbogbo ṣe ìkan tí mo máa gbà wá níyànjú ni pé gbogbo ọ̀kẹ́ di ẹyọ kan gbogbo ọmọ Yorùbá ẹ béèrè lọ́wọ́ wọn gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire níbi gbogbo tí ẹ bá wà ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé they are on Yorùbá nation side or they are
on Nigeria side. We don't know until we decide it. If we don't know that, how they forecast on to ṣẹlẹ̀? The only way ni wípé kí a rí iye àwọn tó wà on Yoruba side and iye àwọn tó wà on Nigeria side. Then a máa forecast bá ṣe fẹ́ jagun wa. The last point is that kò sí ní ojoojúmọ́ tá a bá ti ń bá sùn, tí ń bá jí, tí ń bá rìn, Olúwa máa ń sọ fún mi wípé ogun ló máa end Nàìjíríà tó pé wọn ò ní jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ́ kí àwọn èèyàn mi kó lọ àfi tá a bá ja ogun ló lè end Nàìjíríà nítorí ìdí èyí lójú ẹ̀yin alágbára pátá ilẹ̀ Yorùbá ẹ má sùn ẹ pawọ́pọ̀ àti OPC ni àti Àgbẹ̀kọ̀yà ni àti gbogbo yín pátá àfi tẹ́ ẹ bá pawọ́pọ̀ káwọn ogun rí pé ẹ ti pawọ́pọ̀ kọ́ ń rí lójú kí wọ́n rí lórí ojú títì kí wọ́n rí nínú news kí wọ́n rí lórí Facebook lórí Twitter bí ẹ ti pawọ́pọ̀ ẹ wọ́n pẹ́ ti túká ọ̀dàlẹ̀ nìyẹn kéèyàn kan máa lóhùn dùnmú yẹn òun jókòó síbì kan òun jẹ́ APC òun jókòó síbì kan òun jẹ́ Àgbẹ̀kọ̀yà ọ̀dàlẹ̀ nìyẹn ẹ ti spread Yorùbá tẹ bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ a ò ní agbára nìyẹn ṣùgbọ́n àwọ́pọ̀ ejò òun ni kì í jẹ́ kí ìyà kó jẹ ejò àfìgbà tí gbogbo wa bá ṣe báyìí làwọn náà máa rí pé ìmọ̀ àwọn èèyàn yìí ti ṣe ẹyọ kan bàbá òun tèmi ní sọ fún gbogbo ọmọ Yorùbá nìyẹn ẹ ṣe gan ni tó pé ẹ ń tẹ́tí gbọ́ wa ojú òní ti gbogbo yín lágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ máa kó èrè òkò délé àwa tá a dẹ̀ wà ń bí náà dẹ̀kẹ̀rẹ́ tá a ń jíjà àwọn oníbi tá a fẹ́ lọ mi ò níbi inú yàrá mi mo máa lọ sùn sí lẹ́nu I have nowhere to go ibi tẹ oyin tá a wà yìí náà ni a ò dẹ̀ ní fi nǹkan bojú kí ni mo fẹ́ fi bojú ẹni tó bá ṣe fi nǹkan bojú kò tí ì mọ tó fẹ́ ṣe nìyẹn nínú níbi tá a wà yìí kó wá lòun sọ̀rọ̀ kó wá máa fi nǹkan bojú ìran wọn náà lọ máa padà dé dẹ́yìn kò pọ́síbù ìran akíkan kì í fi nǹkan bojú ó máa ṣí ojú ẹ̀ kí kájọ ríra wa ni ẹ ṣé gan ni God bless you. Àníri jù báyìí lọ we will have another guest some other time and I say all the time ó kù sí mi lọ́wọ́ ó kù sáwà lọ́wọ́ ilẹ̀ Yorùbá tá à ń fà yìí ẹ jẹ́ kí a create awareness ẹ jẹ́ kó lọ káàkiri ire o àtúmọ̀rin yín láìpẹ́ yìí.